ẹ̀rì mo máa ń sábà sọ, go and meet the scholars of Sunnah in your community. Mo máa ń sọ gan. Àwọn ìyẹn lọ ànábì so wá má kì í ṣẹgbẹ́. Tẹ bá ti gbọ́ tí mo sọ ọ̀rọ̀ ẹgbẹ́. Lónìí àwọn yóò sọ pé ẹ lọ bá ẹgbẹ́, ẹ lọ bá mi ìrù ẹgbẹ́ kan. Ẹ má lọ bá mi ìrù ẹgbẹ́ o. Àwọn àgbàlagbà onímọ̀ abẹ ní kẹ́ ẹ lọ bá. Ẹni tó bá tó kéré pátápátá from 45 up àgbàlagbà ni. Tí ò bá wá tó bẹ́ẹ̀ lọ́jọ́ orí tó ṣe pé ìmọ̀ rẹ̀ ti jókòó. Ìmọ̀ rẹ̀ ní ò tí ì rí di jókòó. Ìmọ̀ ẹ̀ ò tí ì jókòó. Ó há Qur'an, ó há Sahihain. Ìmọ̀ rẹ̀ ò tí ì rò. Tó bá dọ̀dọ̀, èwo ní Shafi'i rahimahullah, èwo ló fi parí ẹ̀ túlù zaman. Ìmọ̀ máa ń jókòó ni, tó bá kọ́ tán yóò wà jókòó. Yóò wá bí sílẹ̀ sí lára rẹ̀ kó tó wá máa sọ pé báyìí ló ṣe rí nídìí ìmọ̀. Tí ìmọ̀ rẹ̀ ò bá tí ì jókòó, ọmọ kékeré sì ní ẹ̀. Kò sí tó há. Tó pé tó bá ti ń kàún tó ń tún yẹn, àwọn àgbàlagbà ó mọ̀ pé kò yé ọ. N tó sọ ẹ̀ kò yé ẹ̀. Bó àdókè ìdílọ́mọ kì í ṣe bẹ́ẹ̀. Tí wọ́n bá wá ń ṣàlàyé bí èyí ṣe bẹ́ẹ̀, wọ́n gan wọ́n mọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Nítorí náà ẹni tí ìmọ̀ ẹ̀ bá ti jókòó, àwọn àti tí wọ́n sì ní ọjọ́ orí, irú àwọn àlámàrí ọ̀dọ̀ wọn láàmà fìtì sí. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá kí n dákẹ́. Sheikh Muqbil Abu Abdurrahman Al-Wadi'i, wọ́n bi wọ́n léèrè níjọ́ kan, matal khuruju ala wulatil umur. Ìgbà wo ni àwùjọ Islam láàdìde wípé àwọn olórí wa ò ṣe dédé afẹ́ yọ wọ́n kò mẹ́? Tó ìpìlẹ̀ ní pé haram. Ìgbà wo ni yóò di halal? Láàsọ pé dọ̀rúrí ti wá mú ọba gbọ́dọ̀ lé àwọn èèyàn yìí kò mẹ́. Sheikh ni ẹ lọ béèrè lọ́wọ́ Albani hàn. Albani ló lè dáhùn irú ìbéèrè rẹ̀. Sheikh Muqbil ń fàwọ́bọ̀ ọ̀rọ̀ sí ọ̀dọ̀ al-Imam al-Albani. Bóò ni tí ẹ ṣe wá rí tó ní lè máa fàwọ́wọ́ ọ̀rọ̀ sí ẹlọ́bẹ̀ ìlọ ìmọ̀, ẹlọ́bẹ̀ ìlọ dọ́kítọ̀, ó ẹlọ́bẹ̀ ìlọ Abu Khadija, ó ẹlọ́bẹ̀ ìlọ àwọn àgbàlagbà àríwá, ẹ jẹ́ ká pọ̀ dára wọn ní àgbàlagbà. Ṣé ẹ rò wípé ibi tí Anas ibn Malik, ibi tí Abubakar Siddiq, Umar, Usman, Abdurrahman ibn Auf, Jubair ibn Awwam, Talha ibn Ubaydillah, ẹ rò pé àwọn Anas máa ń yọjú síbẹ̀? Wọ́n yọjú síbẹ̀, àwọn bàbá mi náà sì bàtílá ní ọmọ kéèkéèké láàrin àwọn sábà. Wọ́n yọjú síbi tí àwọn àgbàlagbà fẹ́ràn. Hadith kan ọ̀dọ̀ Imam Tabarani ló wà ní ti sọ pé máa dúró. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.